Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ọmọ Yorùbá tó bá ní ká gbáyé ṣe rere, ìwà rere ló pé. Gbogbo ohun tí oníkálukú wa bá ṣe nílé ayé yìí la máa gbẹ̀san ẹ̀. Mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa, the baby of Odùduwà nation. Mo kí gbogbo ẹ̀yin màmá kú ìsinmi èní, ẹ̀mí wá ṣọ̀pọ̀lọpọ̀ ìsinmi láyé. Olóyè Májàsọ́lá Ìgbòho ṣà, bàbá ṣe fídíò. Bàbá sọ àwọn ọ̀rọ̀ kan. Màá kọ́kọ́ fẹ́ kájọ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn kí tó wá sọ ohun tí mo fẹ́ sọ lé lórí. Ẹ bá mi fọ́n ètò yìí. Ẹ já gbọ́rọ̀ látẹnu Májànà. Bẹ́ẹ̀ bá wá ṣe ń gbọ́, ẹ máa bá mi like. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́, ẹ máa bá mi like. Ẹ máa bá mi love. Ẹ máa bá mi share. Ṣé ní gbogbo ohun tí ẹ̀dá bá ṣe lénìí, ọ̀rọ̀ ìtàn ni bọ́dọ̀la tẹ́bàárẹ́ ni sọ fún yín. Gbogbo ohun tí ẹ̀dá bá ṣe lénìí, ọ̀rọ̀ ìtàn ni bọ́dọ̀la. Ìtàn yóò wá ní mọ sórí ẹni tó ṣe o. Àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọ máa bá tán ẹ̀. Ẹ gbádùn mi. Àrọ́mọdọ́mọ máa bá ìtàn ẹ̀. Gbogbo ohun tí ẹ̀dá bá ti ṣe, àrọ́mọdọ́mọ ẹ̀ máa bá ìtàn ẹ̀. Kò wá ṣe bó wá tún wá bọ́tọ̀ lásán o, wọ́n á tún wá jẹ́. Ìwọ tó ṣe bí wàá jèrè bí. Ìwọ tó ṣe rere wàá jẹ rere. Kò sí àṣegbé láyé, àṣepamọ́ ló wà. Ẹ wo Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣà, ẹ já ọkọ̀ jọgbọ́n tí Májàsọ́lá sọnà nípa àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn. Ẹ jẹ́ àjọgbọ́. Kó ní kálukú wa ká gbọ́ yìí, ká fi ṣe kíni, ká fi jẹ́ kú. Ọlọ́run nípa yóò bàbá mi Olúbàdàn sẹ́nitọ́ gọ́vnà Àkànmú Adéwọ̀lú Arùsàwàm Ọládọ̀jà mo ní bàbá àṣẹ Ọlọ́run tí ó ní dúró pẹ̀lú bàbá àṣọmọ tó ń lé mi lọ ọlọ́mọ pé tí wàá yàrá mi lẹ́nu kankan jọ yọ mí ilẹ̀ bàbá gúndé tó fẹ́lẹ̀ mọ́tàrí kí tẹ́mọ̀ bí wọn bá fẹ́ gbé tẹ́mọ̀ bí wọn tẹ́mọ̀ bí wọn àti oṣù àṣọlọ ọmọ ọmọ Aládọ̀jà mọ́ fún mi tó fọ kẹrẹ balẹ̀ sáwọn kó bẹ sábòrò ilé tó ń sin wọn àwọn ará ìjọ ọjọ́ ọ̀la rẹ tó ti lọ dáná tó gbára bàbá rẹ ò ní ká bàbá tó kù kan tí ọ̀bọ̀ ẹbí ẹ̀ náà Ládọ̀jà ọgbà fọlọ́ mi rọ̀ bàbá tẹ àmì bàbá ti wà lọ́dọ̀ Ọlọ́run bàbá ń yọ àwọn oníbàbá gbogbo ìyẹn bàbá mú ìdí nàjà ní Bello bàbá láti mọ bẹ́lọ̀ fún ilẹ̀ ká wà yìí kọ́lọ́ bá fi ìrètí bàbá wa Bọ́lá Ahmed Tinubu sí bàbá lọ́kàn ọmọ bá bẹ́lọ̀ fún ẹ̀mí bàbá Tinubu náà kù kọ́lọ́ ń jẹ́ oúnjẹ ìjọba pẹ́ kọ́ jẹ́ ìgbà tó bá wù bàbá ni wàá kú tọ́nu tó kù sọ tí ìṣe ọ máa parọ́ kọ́ gbé lọ́nà bàbá bàbá wa ní wọn fọ́n bàbá mi kọ́lọ́ ń jẹ́ bàbá yẹn gùn dáàbò nígbà tí bá yóò máa ń rún ara mi bí wọn bàbá wọlé sọ́ni káwọn wá rúmi wá síkú tọ́nu á lè ní wọ́n tọ́ wa dẹ́ tó bá kà ní ọ̀rọ̀ mọ́ bí lọ́jọ́ pé kíni tèmi gẹ́gẹ́ sàbánú fún ọ̀gá yóò máa táwọn ọ̀ràn tó ti dá àwọn ẹ̀wù tó ti dá ìbí gẹ́gẹ́ lọ payé ẹ̀dá ní Bello ọ̀rọ̀ wọn kẹ́ olùkọ́jọ́ kú ẹ̀dá bá tó ẹ̀dá mọ́ wọn á fẹ́jọ́ kú ẹ̀dá bá tó pé kùnú sí ìgbẹ́ta lè ṣe sílẹ̀ ọlọ́run bá wà láyé tó lọ lọ́kọ̀ọ́ kẹ́ bàbá lọ́dọ̀ tèmi bàbá dáa ìmọ̀dọ̀ tiẹ̀ ọlọ́dọ̀ tèmi bàbá yà ní Bello ẹni ọlọ́ọ̀tọ́ yẹn tẹ bá wo bàbá gbàgbé bá tẹ bá bọ bàbá lọ́wọ́ bàbá wọn àjọ ọmọ kékeré máa sí tó tó lọ ọdẹ sí ìṣòro tẹ́lẹ̀ bí bàbá bàbá mi lè lọ́wọ́ àti ìgbẹ́jọ́ náà ṣẹ́kọ̀ sáàrùjọ wọ́n sáàrùjọ wọ́n bá ti ṣàlàyé ìṣẹ́ ní bàbá òun gbé fóònù pé bá ń pe fún mi fóònù àbá ẹ̀ bá ń pe níkà ó tó ń gbọ́ tọ́ pé lọ́wọ́ tó sọ̀rọ̀ tó sàdàpọ̀ ẹni yẹn bàbá ti kẹ́ ni ẹ láwọn ìwádìí ọ̀rẹ́ ó ní mọ̀ lọ́wọ́ bàbá wa láwọn fẹ́ mú lọ́wọ́ mẹ́ta ló wà nílé ọlọ́mẹ́ta ẹgbẹ́ta bàbá sì tó mẹ́ta fún ìjọ sí ọ̀dọ̀ mẹ́ta yà ló lọ. tí ẹ gbé bẹ́ẹ̀ kó wọlé kó tí ọ̀dà mọ́ kọ́mọdé mọ̀ kí o gbọ́sà bíbẹ̀ kódà Alhaji Kazeem elétù bẹ́ẹ̀ ni ó wà léjì ó ti àlẹ́ ń di pé ó bàbá sọ pé báyìí báyìí mú ẹbí gbogbo ní mọ́lẹ́ bàbá pẹ̀lú pẹ̀lú bàbá tó ń lọ ọ̀dà wa lọ ẹ̀ múra mo sọ̀rọ̀ mo wọlé bá fún àwọn ìdílé múra wọ́n sá máa wò mí ìbí ọ̀bẹ náà fún wọ́n sá tẹ̀lé mi wọ́n ní nísìnyí máa lọ fún mi bẹ́ẹ̀ kí wa òní ìdìbò kí wọn ìbọn tá tẹ̀lé mi débẹ̀ wàhálà ìjọba sọ ìdílé ọ̀rẹ́ fúnra mi wọ́n kó ṣe dé àgbà kò sí ní àgbà bàbá lè ṣe pé torí mi kí o jẹ́ kí ni mo ti fẹ́ràn rẹ̀
ní ìlú fẹ́ràn ẹ̀. Bàbá ní mo Gbogbo táwọn ọmọ bàbá bá wà láyé ọlọ́run fẹ́ràn wọn. Àmín ẹ bá ṣàmì. Èmi mò ń ṣe oúnjẹ náà ní kírísítẹ̀nì ní kírísítẹ̀nì ọ̀gbìn ọ̀kẹ́gẹ́ kírísítẹ̀nì ọ̀gbìn ọ̀kẹ́gẹ́ lọ́dọ̀ ní bàbá kírísítẹ̀nì ọ̀gbìn ọ̀gbà kí ni wọ́n sọ pé àgbà náà wọ́n dára bà ní ìgbà náà bàbá yìí tán bàbá mi yà mí pé ìwọ ìyá Sunday òbí Sunday àjẹni mọ́ mi lára oṣù mi mọ́ mi lára àwọn ètùtù tẹ́ mọ́ mi rẹ̀ lọ́mọ bàbá tí mi tọ́lọ̀ ń pa mọ́ sí lára Sunday ìwọ ìyá tó bí òde mọ́ èmi àwọn ẹ̀yẹ mi lára ọmọ tó fẹ́ràn rẹ̀ wọ́n á lè ní ìmú tí ìmú kẹ́kẹ́ mímú ẹ̀ 50,000 mo wá dé bàbá mi lójú mọ́ bàbá ẹ̀ mọ̀ ṣètò fún mi gbára tí mo fi ṣọwọ́ tó wọlé ọmọ dáhùn àbá àti mọ́ fẹ́ràn rẹ̀ fúlù mọ́ ẹ̀ ẹ̀ ní parẹ́ bàbá mi ẹ̀ tú lómi tó lórí ẹ̀ èyí mo rọ́ tó mọ́ ọ́ ìpínlẹ̀ ọ̀kẹ́ tó mọ́ ẹ̀ tú lómi mọ́ ní bẹ́ẹ̀ tí àwọn àlùfáà wọ́n ṣàdúrà fún ìṣẹ̀lẹ̀ lẹ́wọ̀ kan ìṣẹ̀lẹ̀ lẹ́wọ̀ ni wọ́n ṣàdúrà fún wọ́n ti ṣàdúrà fún ọkàn àwọn tó bá wà ọ̀dọ̀ wà fún ọlọ́run rẹ̀ àwọn ilé tó kò gbé ládùúgbò rẹ̀ dáadáa wà fún ọkàn jẹun wà rẹ̀ dígbà ó sì mọ tóbi sí ayé òsì nílé ọmọ wọn mọ àwọn ìwà kankan ní ìlú ìrẹsẹ̀ ní ìtura sọ pé ìdàgbé ní kọ̀tọ̀kọ̀tọ̀ bá a ṣe ọlọ́rẹ́ rẹ̀ nígbà tó dé ọlọ́mọ tó yẹn kú nínú ilé ẹgbẹ́ bá mi sórí ilé ọlọ́run bá tó ní ní tó mọ̀ bàbá kú láì tó mọ̀ bàbá wáyé kó tẹ́ bàbá sáfẹ́fẹ́ tó dáa. èyí wà fún tó lé ọmọ mi sí nínú ọgbó bí ó ti bàbá kú sí ọlọ́run bá ọmọ ìṣòro ọlọ́run kò lẹ́yìn táwà inú gbèsè ayé kìíní tí mo súnmọ́ pẹ̀lú ọmọ àbá èmi mọ̀ ọmọ ọ̀gá tó wà wọ́n ní kọ̀rọ̀ ọlọ́run ṣàfihàn bàbá ò ní kọ́ òní kọ́ ń dùn. bí bàbá bá ń wẹ̀ lọ́wọ́ tí wọ́n bá ní tani bàbá lè ní mò ń bọ̀. bàbá ò sọ lé ní pé àbọ̀ Sunday wọ́n mọ Sunday wọ́n ní wọ́n mọ tàn án wọ́n ní kó sáàfà kankan àti kankan ẹ̀rọ ni wọ́n ń pa fún wọn kó fọlọ́ tó lẹ́nu ìgbà. kí ni sí ọ̀gá ìgbà tó sún mi dé wàhálà yẹn pọ̀ nínú àyè wọ́n ní bàbá wọ́n yẹ kọ́ ọmọ yẹn mo jẹ́ ẹgbẹ́ wọn pé mi gbé ẹ̀yẹ́ mo ṣètò fún mi bàbá ní tòun ló ń ṣe wọ́n mọ̀ ìgbẹ́ ó ṣètò kankan àbá ẹ̀ ṣètò àwọn àfa ẹ̀ mọ̀ sàlúwà owó ìbára ẹ̀ lọ ó sì gbà. Ọlọ́run bá tó di ní ọlọ́mọ tó mọ̀ gbogbo àwọn bàbá mi níbi ìlànà ọ̀nà àti tọ́tàgbà àti tó kéré lọ sí ara pọ̀. Gba tó fi àlàyé ẹ̀tọ́ àwọn àmì ẹ̀tọ́ àwọn bàbá mi sọ̀rọ̀ tó fún oní bàbá símọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ wa náà kí wọ́n bá wà lọ́dọ̀ wa náà. Ọlọ́wà táwọn wà ní last àwọn tẹ̀ wá wà ní last àwọn débí náà tó sọ ààrẹ ni ó ní táwọn àti símọ́ ẹni máa ń máa ń lọ àwọn àmọ́ ó ní ojú pé àwọn tẹ̀ ń wá wá àwọn tí wọ́n wá wá náà lá símọ́ ó lẹ́nu tó bá nífẹ̀ẹ́ wá nù wọn bẹ́ẹ̀ bàbá wa kú yóò sọ pé ẹ̀sìn wọn sínú yàrá ó lọ́wọ́ lọ́wọ́ ẹgbẹ́ wọn síta ló máa já wọn lókun àtàwọn jáde bàbá dáadáa ó sì mú ètò ara ẹ̀ kò dẹ̀ pé rẹ̀ ní kankan bàbá ọ̀ka rẹ̀ kún kankan wọ́n gba owó kan bàbá sábà fún mi bí wà kọ́lọ́ jẹ́ mi bàbá alákòókò kọ́lọ́ jẹ́ mi wọ́n gùn wọ́n wá gbé bàbá tó kí mi mo dúró sí bẹ́ẹ̀ afẹ́ lọ sólò mi ni bàbá ń bọ̀ èmi ń bẹ́lọ̀ kí n mọ bàbá mo ń bẹ́lọ̀ fún mi ní pé mo fẹ́ mọ bàbá mi ní pẹ̀lú àjà yìí tó tó jáde láyé kí bàbá mi tó fún mi bàbá mi kó ń fẹ́ mọ Sunday nígbà tó lọ́wọ́ aṣọ ìkó ń bẹ mo pàdé bàbá mi wọ́n ní bàbá mo ti fẹ́ mọ̀ ní pẹ́ mo lẹ̀ tájẹ̀ fún mọ̀ níbẹ̀ kan lóṣù owó gbé mi lọ ẹ wá síbi àwọn alálàsàlà àtún àwọn àsáwùdín ẹ wá sí wáàsí wọn wá sọ pé ọ̀rọ̀ ní wáàsí ń bẹ̀ mo ti pílánì ara mi pé lẹ́ni yìí ni kò ní dọ̀là èmi bẹ̀ ti strong dáadáa báyìí agbára ti wà láti súnmọ́ bàbá kò sẹ́kọ́ lè ní kó súnmọ́ bàbá mo fẹ́ ní bàbá yẹn kí lè fọ́ọ̀kàn kí lè wọ́n lọ bá jókòó sórí àga mo ń tájẹ́ kó bó ṣe gbé mi lọ jù àgọ́ márùn-ún ẹ̀mí ṣé ẹ gbọ́ báyìí ìyẹn ló ń pè pé rírò ní tèmi ṣe ní tọ́lọ́. aládùúgbò ní bàbá mú ní àbíkà ní bẹ́ẹ̀ mo bọ̀ sábà fún mi yẹ́s lọ́tọ̀ mi lóde mo ní mo fẹ́ mọ bàbá yẹn ti pẹ́ ilé wọn mo bẹ́ẹ̀ wọ́n bọ̀ ní sinmi kó dà mo níbi lọ́lẹ́ nílọ bàbá yẹn ti bàbá jà bá ti yẹn wọ́n á sára bàbá yẹn tó fi wọ́n fẹ́ mọ lọ bàbá mo jí bàbá yẹn bàbá mi.
ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀tẹ̀ ẹ má bínú pé mo pause customer ló wọlé mo sáré attend ó yá ká máa gbọ́ máa jà lọ ó fẹ́ tán. fọ́ọ̀kì mi ò dìmọ́ mi dáadáa. ọ̀dà customer máa tún pọ̀ sí níbi báyìí ẹ̀jẹ̀ sáyé dẹ̀ tó fún ọ. bàbá wa ní I'm here. bàbá ẹ ṣàlùwà Coming. wọ́n sọ̀rọ̀ níbi báyìí kó sáré àwọn àbáyé sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ Hi. wọ́n ní wọ́n gbọ́ lé lórí wọn sáré. Ẹ má bínú ẹ jọ̀ọ́. So now ẹ gbọ́ gbogbo àlàyé tí olóyè Májàsọ́lá ṣe nípa bàbá Muyideen Bello àti bàbá wa Ládọjà. Gbogbo ohun tí ẹ̀dá bá ṣe láyé ó máa kẹ̀sùn ẹ̀. Ẹ wo bàbá Muyideen Ajani Bello, ẹ wo ìgbésẹ̀ tí bàbá yẹn fi arúgbó ara tí wọ́n fi gbé láti lè má para Benin Republic. Ẹ̀yin kò tẹ́ ẹ̀ jámọ́ nǹkan kan, ẹ̀yin àgbá òfìfo ẹ̀yin camouflage ayé lásánlásán, ẹ̀yin wà ní Nàìjíríà ń bẹ̀, ẹ̀yin ṣì wò pé ọmọ Adéyẹmọ ò ní dé mọ́, ẹ̀yin ń bẹ lọ kó má dé, gbogbo eré tẹ̀lé sá lórí kọ́ ọmọ Adéyẹmọ má dé, gbogbo ẹ̀ lẹ́ ń sá, gbogbo bẹ́ ṣe lè pàdé àpòpọ̀ mọ́ ìjọba Buhari láti pa Sunday ọmọ Adéyẹmọ, tí ẹ mọ̀ wípé ẹni tó lóhun dá yàtọ̀ sí ẹni tẹ́nìyàn kàn ṣe tiẹ̀, ẹni tí Ọlọ́run bá ṣe ti tiẹ̀ ni kò sẹ́ni tó lè kọjú ìjà sí, ẹni tó bá jẹ́ pé ẹni ayé lásán ló ṣe ti tiẹ̀, àìmọye ẹni tó máa kọjú ìjà sí wá dẹ̀ borí ẹ̀. Ẹ wo ọ̀rọ̀ tí Májàsọ́lá sọ nípa àwọn bàbá méjèèjì yìí, ẹ wo paribiribi táwọn bàbá méjèèjì kó nínú ayé, ẹ wo àtijọ́ tí bàbá Muyideen Ajani Bello tí bàbá yẹn ti jáde láyé, ibo lẹ ti rí àwọn mùsùlùmí kí wọ́n ṣe kíni kí wọ́n sọ̀rọ̀ bàbá yẹn láìda, àbí àwọn oníṣẹ̀ṣe. Bàbá yẹn rìn pẹ̀lú inú mímọ́ ọkàn mímọ́, wọ́n ṣe olótìtọ́ ènìyàn, wọ́n rìn lọ́nà tó tọ́ tó yẹ. Ẹ lè rí ibi tí àwọn pásítọ̀ tí wọ́n ti sọ̀rọ̀ bàbá Muyideen Ajani Bello pé ìgbà tí bàbá yẹn wà láyé bàbá yẹn má balẹ̀ jẹ́ o, bàbá yẹn má bà nǹkan jẹ́ o, irú àwọn ẹni yìí ló yẹ kó máa kú. Kò síbi tẹ́ máa ti gbọ́ tó máa ti sọ irú ẹ̀. Ká tún wá padà sáwọn ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe, káyọ̀ ti wípé àwọn oníṣẹ̀ṣe àti àwọn mùsùlùmí ń jà, káyọ̀ kúrò ń bẹ̀. Gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá nígbà tí ìjà àwọn mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe tó ń lé lọ́wọ́ ni wọ́n fẹnu àbùkù kọ bàbá yẹn níwọ̀nba sí ni, níwọ̀nba tẹ́ máa fi mọ̀ pé yes ìjà ló dé lórí dòwe lélẹ̀. Láti ìgbà tí bàbá yẹn ti kú, mo rí àwọn ìyá mi oníṣẹ̀ṣe kọ̀ọ̀kan lọ bá mi túbọ̀ máa ṣe dáadáa fún wọn nínú ayé, tó jẹ́ pé lórí profile pic wọn dé ní eléyìí fọ́tò bàbá Muyideen Ajani Bello ló wà bẹ̀. Oníṣẹ̀ṣe sì ni wọ́n, àwọn oníṣẹ̀ṣe ire nìyẹn, àwọn oníṣẹ̀ṣe onínú mímọ́ ọlọ́kàn mímọ́. Fọ́tò bàbá Muyideen Ajani Bello ni wọ́n gbé sórí wallpaper wọn dé ní eléyìí, láwọn oníṣẹ̀ṣe gidi tí àwọn alálẹ̀ àtolódùmarè ń gbà fún. Ẹ tún wá jẹ́ ká tún wá padà sọ́dọ̀ àwọn pásítọ̀. Ẹ lè rí àwọn pásítọ̀ tó ṣe wáàsí, kó máa ṣe wàásù, kó wá máa tẹnu àbùkù lu bàbá Muyideen Ajani Bello. Àìmọye àwọn tó ti kú tó ti fẹ́ràn àbùkù kan. Bàbá yẹn jẹ́ onínú mímọ́ ọlọ́kàn mímọ́, wọ́n rìn ní ọ̀nà tó tọ́ tó yẹ. Wọn ò bá yé jẹ́ kọ́bọ̀ wọn jẹ́. Àwa takù láyé lọ́jọ́ tòní, ìjà wa náà ṣayé eré bí. Ìwàásù ní prógrámù mi. Ìwàásù lọ́rọ̀ ọmọ Adéyẹmọ wípé ká gbáyé ṣe rere. Ẹ wo bàbá Ládọjà, ẹ wo ipa tí bàbá yẹn náà kó nínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wo ipa tí bàbá yẹn ń kó nínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wo ohun tó ọmọ Adéyẹmọ sọ. Ọmọ Adéyẹmọ sọ wípé Ọlọ́run ti rínú, ó ti rọ́kàn, ó ti mọ ohun tóun máa jẹ́, ló jẹ́ kí bàbá Ládọjà wà láyé. Ó ní because tó bá yẹ pé bí bàbá Muyideen Ajani Bello ṣe lọ, kò sí bàbá Ládọjà láyé ni. Ọmọ Adéyẹmọ níta ló fẹ́ gba àwọn. Ọmọ Adéyẹmọ ní ó dá àwọn lójú pé tó bá jẹ́ pé bàbá Muyideen Ajani Bello ló wà láyé ni, bí bàbá Ládọjà ṣe ṣiṣẹ́ ribiribi tí àwọn fi bọ́ nínú ìgbèkùn ẹ̀yìn odi tó lé àwọn sí, ó ní bàbá Ajani Bello ló máa ṣiṣẹ́ yẹn. Bàbá ti kú lọ́rọ̀ yìí, bàbá yẹn dáadáa yẹn o. Bàbá ti kú ni wọ́n sọ iṣẹ́ ribiribi tí bàbá ṣe àti tó tún yẹ kó ṣe ká ló tún wà láyé mi. Gbogbo ojú tó ń wò mí tí tó ń gbọ́ mi, ẹ jẹ́ Àgbáyé ṣe dáadáa. Ẹ jẹ́ Àgbáyé ṣe dáadáa.
ẹ má jẹ́ ká fẹ́ràn owó kọjá kádàrá, ẹ má jẹ́ ká fowó torí owó ká bayé jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti torí owó tó ti bayé jẹ́ lọ́jọ́ ti tòní, tí ayé ti di ayé asán, ìmúlẹ̀mọ́fo. Ẹ wo ibi tí ìrìnàjò orílẹ̀-èdè Nàìjíríà dé dúró torí Kini Ṣèyí Mákindé àti àwọn nǹkan tí mi ò ní dárúkọ wọn. Kọ́mà ní Ìgbòho ló ránṣẹ́ ni wọn ò ṣe fẹ́ kí Sunday Igboho yè lọ́ ṣe fẹ́ pa Sunday Igboho. Ṣèyí wá sọ fún wa, ó mọ̀ nípa bó ṣe fẹ́ pa ọmọdé yẹn mọ́ ní July 1st. Gbogbo ènìyàn, gbogbo olótìtọ́, gbogbo ọmọkọ wọ́n mọ̀ pé kò ṣẹ̀yìn ẹ. Wíwá tí Buhari wá ká Sunday Igboho mọ́lẹ̀ yọmọ Yorùbá tàtà, Ṣèyí Mákindé gangan ló ṣokùnfà ẹ̀. Bí Ṣèyí Mákindé ṣe máa ń pa àwọn tó bá ti rí wípé yes ẹni tí wúlò fún mi rí, àbẹ́ni tí mọ àṣírí mi rí, ọjọ́ iwájú o ẹni wá lè dènà iṣẹ́ burúkú tó òun ṣe. Bí Ṣèyí Mákindé ṣe máa pa wọ́n lẹ́nu mọ́ nìyẹn o, bó ṣe padà pa Ọ̀zíláyì lẹ́nu mọ́ nìyẹn o. Bó ṣe máa ń ṣe nìyẹn, èèyàn burúkú ni Ṣèyí Mákindé. Òun gangan ló lọ tó bọ́tìnì, ló lọ tẹ bọ́tìnì tó fi wá láti Àbújá, tó fi wá ká ọmọ Adéyẹmọ mọ́lé ní July 1st. Ṣèyí Mákindé gangan ni foundation, òun ló kú, òun ló pa, òun ló plan ẹ̀, òun ló ya bó ṣe máa rìn, òun ló ṣe alámí kọ́nà kó gbà wá lọ́wọ́ ẹni tá àṣọ tó ń ṣọ́ wa. Kí Elédùmarè gbà wá lọ́wọ́ ẹni tá àṣọ tó ń ṣọ́ wa. Gbogbo bó Adéyẹmọ ṣe lọ, tó Adéyẹmọ bọ̀, tó Adéyẹmọ lọ, tó Adéyẹmọ bọ̀, gbogbo ẹni Ṣèyí Mákindé ṣe alámí ẹ̀ ló mú pásì ní ẹlẹ́ fún ìjọba Buhari. Tó Adéyẹmọ nínú rí ọlọ́kọ̀ọ́rí ò sì mọ̀ kankan, wọ́n lẹ́ni tó ń ṣọ́ kò ní mọ̀ pọ́n ṣòun, ẹni tó ń ṣọ́ ọ̀yàn ló máa mọ̀ pé òun ṣọ́ lágbájá. Lágbájá tí wà tí ò jẹ́ ní nǹkan kan kò lè rọkàn pé orí tòun rò. Kódà ìfẹ́ pàdé ráyé lọ́nà gbọ́ á tún kí ẹ ti dùnú tayọ̀tayọ̀ ni, kò sì ní mọ̀ wípé tìmìtìmì kẹ́ẹ̀gbin dà síná ni ẹ́. Ohun burúkú ló wà nínú ẹ̀, kò ní mọ̀. Ohun lọ́rọ̀ ọmọ Adéyẹmọ àti Ṣèyí Mákindé àti àwọn kan bẹ́ẹ̀. Tá bá ní ká fà lọ fà bọ̀, ẹ fà padà ságbolé àwọn OPC. Ṣé àwọn OPC ṣé wọ́n fẹ́ ọmọ Adéyẹmọ? Mo rí flyer kan tán ṣe síta, wọ́n níjà ti parí, wọ́n fi AI ṣe ọmọ Adéyẹmọ àti kí lọ́lọ́wọ́n jẹ́ Gani Adam. Ọwọ́ ahọ́gìrà wọn báyìí, àwọn èèyàn wá kọ́ sí pé ìjà ti parí. Ṣé yóò dá èmi lójú wípé tí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá tí wọ́n bá kóra wọn jọ láti parí ìjà tó wà láàrin Sunday Igboho àtọmọ Adéyẹmọ, ọmọ Adéyẹmọ gbá Gani jà o. Ẹ fún wa níbi tó ọmọ Adéyẹmọ ti ṣe fídíò fún Gani rí lẹ́yìn ẹ̀kan tí Gani ti so òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí ọmọ Adéyẹmọ ní 2021, tọmọ Adéyẹmọ dẹ̀ ti fèsì wípé ẹni tá bá pọ́nlé tó bá pọ́n rẹ̀ ló máa ka àbùkù ni. Lẹ́yìn yẹn ọmọ Adéyẹmọ ò tró ṣéèdì kankan sí Gani mọ́ láti gbà yẹn. Kí ọmọ Adéyẹmọ dẹ̀ tó sọ ẹyọ kan yẹn, ṣéèdì tí Gani máa ti tró ránṣẹ́ sí ọmọ Adéyẹmọ á ti lé ní 100. Láti ìgbà yẹn ọmọ Adéyẹmọ dẹ̀ remain focus. Bàbá yẹn ń bá iṣẹ́ ẹ̀ lọ. Bí Gani ṣe ń gbé kúkúrú dìde ló ń gbé gíga dìde, ló ń gbé oríṣiríṣi ènìyàn dìde sí ọmọ Adéyẹmọ. Oríṣiríṣi ènìyàn ló gbé dìde láti dìtẹ̀ ọmọ Adéyẹmọ. Síbẹ̀síbẹ̀ ọmọ Adéyẹmọ dúró tán wípé kò sógun kò síjà, ohun tá à ń ṣe la máa ṣe nìṣó. Kò wá sí kí gbogbo ọba Nàìjíríà pátá àti pírẹsidẹ́ǹtì kí wọ́n pe àwọn méjèèjì jọ pé wọ́n parí nǹkan tó wà láàrin wọn. Àwọn ò fẹ́ jà mọ́ láàrin àwọn méjèèjì. Gani ò ní gbà. Ọlọ́tẹ̀ ló ti rí Sunday Igboho bíi threat, ó ti rí Sunday Igboho bíi gbòǹgbò tó ń dínà òun tó jẹ́ kóun máa ráyè jẹjẹkújẹ lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá. Gani ti rí Sunday Igboho ní ìrí ẹni tó dí òun lọ́wọ́ tó ń fọ́ ìkòkò ọbẹ̀ òun. Ìrí tí Gani rí Sunday Igboho nìyẹn o. Ká má kanra wa, ká sọ òtítọ́ fúnra wa. Ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn wá lè fẹ́ kí ogun parí kí ìjà tán? Nítorí ìdí èyí ọmọ Yorùbá, ẹ jẹ́ ẹ má sùn, ẹ jẹ́ Àgbáyé ṣe dáadáa. Gbogbo ohun tá bá ṣe la máa kẹ́sàn ẹ̀.